àwọn ibi tó sọ pé òun ti wá wọ́n wá jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní ó tẹ́ àwọn lọ́rùn káwọn máa ti ṣe gómìnà lásìkò yìí ju kí àwọn wá sọ wípé kí ará àta kó wá ṣe lọ. ẹni tó gbé wá tó ní kó wá ṣe gómìnà wa kì í ṣọmọ ìpínlẹ̀ Ògùn o. ẹni tí bàbá wa Aláké sọ wípé ká tẹ̀lé òun ní ká tẹ̀lé o. ẹni tó gbé wá tó wá látọ̀nà ibì kan yẹn kì í ṣọmọ ìpínlẹ̀ Ògùn o. tó bá ń ṣe lọ́wọ́n stéètì ibì kan tí wọ́n mú jẹ wọ́n ò lè mú jẹ́ stéètì wa yìí o a ò lè gbà. tá bá sọ fún wa pé àwọn ọba wa nílẹ̀ Ẹ̀gbá wọn kì í ṣe oníjẹkújẹ pàápàá jùlọ gbogbo ọba tó wà nípìnlẹ̀ Ògùn bí wọ́n ṣe ṣe lélẹ́yìí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan wọn ò jẹ́ kí n ṣe oníjẹkújẹ torí pé wọn ò ní fẹ́ jẹ́ kí ẹ̀tọ́ wọn àti ẹ̀tọ́ àwọn ọmọ wọn kó bọ́ sí ọwọ́ ẹlòmíì. kí ló fa gbogbo àtótónu mi mo ṣe kábíyèsí forí adé ọba wa Aláké tilẹ̀ Ẹ̀gbá wọ́n sọ̀rọ̀ kan nígbà tí àwọn ẹgbẹ́ olóṣèlú kan tó lọ bá wọn láàfin wọ́n ní àwọn ò ní fìdí ọmọ wọn sílẹ̀ tó ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káwọn lọ kó ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. wọ́n mú gómìnà láti ọ̀nà ibì kan wọ́n wá mú igbákejì ẹ̀ nílẹ̀ Ẹ̀gbá wọ́n ní gómìnà tó jáde yìí àti igbákejì ẹ̀ àwọn ọmọ bàbá ẹ̀ àwọn ọmọ ìyá wọn kò wá ní ṣeé ṣe fún wọn káwọn fi àwọn yẹn sílẹ̀ káwọn sọ pé káwọn wá dàrẹ́ẹ̀tì gbogbo ọmọ Ẹ̀gbá lápapọ̀ àtọmọ ìpínlẹ̀ Ògùn pé lágbájá báyìí ní kẹ́ ẹ lọ dìbò gómìnà yín fún o lẹ́ni táwọn ọmọ bàbá ẹ̀ táwọn ọmọ ìyá ẹ̀. èmi wá gọ báyìí sí online kí ló jẹ́ kí wọ́n máa jáde lẹ́nu ju ìjọ mẹ́ta yìí àwọn ibi tí gómìnà yẹn tó fẹ́ wá tù wá jẹ nílẹ̀ Ẹ̀gbá pàápàá jùlọ ní gbogbo ìpínlẹ̀ Ògùn àwọn ibi tó sọ pé òun ti wá wọ́n wá jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní ó tẹ́ àwọn lọ́rùn káwọn máa ti ṣe gómìnà lásìkò yìí ju kí àwọn wá sọ wípé kí ará àta kó wá ṣe lọ. mo wá jókòó báyìí pé kí ni ìtumọ̀ ẹnà tẹ́ni tó pa ṣùgbọ́n ẹni tó bá nílà káyè ló máa mọ̀ túmọ̀ ẹ̀nà yẹn pé ẹni tó gbé wá tó ní kó wá ṣe gómìnà wa kì í ṣọmọ ìpínlẹ̀ Ògùn o. ẹni tí bàbá wa Aláké sọ wípé ká tẹ̀lé òun ní ká tẹ̀lé o. ẹni tó gbé wá tó wá látọ̀nà ibì kan yẹn kì í ṣọmọ ìpínlẹ̀ Ògùn o. ìbò gómìnà ọdún tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ògùn ti wá mi báyìí a ò fi ṣe pé ẹgbẹ́ kan tó wà lókè dọ́dọ̀dọ́dọ̀ òun ni kó wà sálẹ̀ o rárá o torí pé tó bá fi lè bọ̀ sí bí àjèjì bó ṣe wá máa darí wa ní gbogbo ìgbà nìyẹn. tó bá ń ṣe lọ́wọ́n stéètì ibì kan tí wọ́n mú jẹ wọ́n ò lè mú jẹ́ stéètì wa yìí o a ò lè gbà. ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn ìbò gómìnà ọdún tó ń bọ̀ ọmọ Ògùn sógùn ní ká fi ṣe o. a ò gbọ́dọ̀ jẹ́ kí àjèjì kó wá ṣe gọ́fìnà lé wa lórí nípínlẹ̀ Ògùn bí. ṣé ẹ gbọ́ nǹkan tí ọmọ bàbá wa ìyẹn Dr. Mrs. Ìyábọ̀ Ọbásanjọ́ tí wọ́n sọ lórí interview wọ́n ní ẹni táwọn ọmọ bàbá ẹ̀ táwọn ọmọ ìyá ẹ̀ tọmọ ilé bàbá ẹ̀ tọmọ ilé ìyá ẹ̀ òun làwọn máa tẹ̀lé. bẹ́ẹ̀ nǹkan tí ẹ jẹ́ ká ṣe o ẹ jẹ́ ká ṣe o torí pé àbọ̀dè ó ti fẹ́ máa wọ̀ pínlẹ̀ Ògùn bó ṣe ń wọ àwọn ìlú míì bó ṣe ń wọ stéètì míì ṣùgbọ́n stéètì wa yìí àwọn àgbàlagbà wọn á ní ẹnu ẹni òun la fi ń kọ́ méje. a ò lè gbọ́bọ́ sí o a ò lè jẹ́ kán mọ́ odidi ọ̀bọ lé wa lọ́wọ́ o nípínlẹ̀ Ògùn
tó bá fi lè bọ̀ sí bó ṣe máa rí lọ nìyẹn. Ẹ pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó lọ káàkiri. Ìbò ọdún tó ń bọ̀ ọmọ Ògùn sóògùn la máa fi ṣe. Ẹni tí wọ́n fi dẹ́pútì ẹ̀ tó jọmọ̀ jẹmọ̀ Abẹ́òkúta wá mi báyìí, òun ni ká ẹ jẹ́ ká tẹ̀ka wa fún o. Ẹni tó lọ gbé wá nínú ẹgbẹ́ ìkejì yẹn tó ní kó wá ṣe gọ́fúnà lé wa lórí kì í ṣọmọ Ògùn state o, ọmọ Ògùn sóògùn òun ni ká fi ṣe. Ẹ lọ gbọ́ gbogbo nǹkan tó ọmọ ìlú ibi tó tẹ́ pọ̀ ń tú wá tó ń sọ pé ọ ní ó tẹ́ wọn lọ́rùn kí ìlú tó fẹ́ kú òǹbẹ̀ kó tún padà ṣe. Ṣé ẹ ti mọ̀ wípé kọ̀ǹfàmù lọ́wọ́ yẹn mú dání? Àwọn kan ní kọ̀ǹfàmù ní àbá àti wèrè. Ọmọ Ògùn sógùn ní ìbò ọdún tó ń bọ̀ nípìnlẹ̀ Ògùn o. Ẹ má jẹ́ kó wá gbé ọ̀bọ lé wa lọ́wọ́ o. Ẹ pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó lọ káàkiri. Kò ní bàjẹ́ fún yín o, kò ní bàjẹ́ fáwa o. Ó kódóró ọ̀rọ̀ ní mídíà. Ire o.